akíwẹ̀ tẹ́ ń wà kárí ayé ibikíbi tí atẹ́gùn fídíò bá fẹ́ dé. Lónìí a wà lọ́dọ̀ ìyàwó bàbá wa olóògbé Fatai Rolling Dollar. Tẹ́ bá ń gbọ́ kéré sí nọ́mbà wa, wọ́n kéré sí nọ́mbà wa, àwọn ọmọdé kéré sí nọ́mbà wa, ọ̀dọ̀ ìyàwó wọn láwàá yìí. Ọdún yìí ló pé ọdún kẹwàá tí bàbá Fatai Rolling Dollar jẹ́ Ọlọ́run nípè. 10 years ó ti pé báyìí tí bàbá dágbére fáyé. A sọ lọ́dọ̀ ìyàwó wọn, ìyẹn ẹni tó wà níbi tí bàbá sùn sí. Lẹ́yìn tá a bá ti bá wọn sọ̀rọ̀, à á gbé fídíò yà gbé lọ síbi tí bẹ́ẹ̀rẹ̀ bàbá wà. Ẹ̀yin náà rí ibi tí olóògbé Fatai Rolling Dollar, ẹ máa rí ibi tí wọ́n sùn sí. So ẹ dẹ̀ láǹfààní láti rí àwọn ọmọ tí ìyá wa yìí bí fún wọn. Màmá ẹ bá dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ mi ni arábìnrin Fúnmilọ́lá Rolling Dollar. Gẹ́gẹ́ bí mo jẹ́ sọ lẹ́ẹ̀kan pé èmi ti sọ ṣáájú náà, ṣùgbọ́n màá fẹ́ káwọn èèyàn gbọ́ látẹnu ìgbìmọ̀ ìbá sọ pé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀lẹ́ mi tẹ̀sí ṣáájú ìpè. Báwo lẹ jẹ́ sí bàbá? Ìyàwó ẹ̀ tó fẹ́ gbẹ̀yìn kó tó di pé ó jáde láyé. Ẹni last wife wọn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. So ǹjẹ́ ẹ tẹ̀lé sọ ẹni àjọyìn àti bàbá? Bó lẹ ti pàdé wọn? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Irú èèyàn wọn náà jẹ́ sí nígbà ayé wọn. Tí bá ní kí n máa sọ bí èmi àti Rolling Dollar ṣe pàdé, ilẹ̀ máa kún. Èmi àti bàbá pàdé bíi 15 years ago now. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run Elédùmarè gbogbo ìgbà tí bàbá fi wà láyé, àjọṣepọ̀ èmi àti ẹ̀ ó gúnrégé dáadáa. Torí pé Rolling Dollar ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó jẹ́ èèyàn tó dáa sí mi gan-an. Ó jẹ́ èèyàn tó dáa sí mi. Sọ ẹ pé kò ń fẹ́ kí ìyà kó jẹ àwọn tá jẹ́ ìyàwó ẹ̀ àbí àwọn ọmọ ẹ̀. Ó jẹ́ ẹni tó dáa gan nígbà tó wà láyé. Ó jẹ́ èèyàn tó dáa sí mi gan. So 10 years tí bàbá ti kú. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe ń kó? Àwọn mélòó bí fún àwa? Mo bọ́kùnrin mo bóbìnrin. À ń kọ́ wọn fọlọ́mọ. À ń kọ́ wọn fọlọ́mọ. Mo bọ́kùnrin mo bóbìnrin. Báwo lẹ ṣe ń kó for the last 10 years? Ìrìn àjò ọdún 10 lẹ́yìn ikú dọ́là, ojú mi rí tó. Mi lè ojú mi rí tó débi pé mi lè sọ ìrìn àjò yẹn tán, ṣùgbọ́n màá kàn mẹ́nu bà díẹ̀ nínú ìrìn àjò yẹn torí pé mo rántí pé nígbà tí dọ́là kú nígbà yẹn kò ń ṣe pé bóyá ó fọwọ́ kankan sílẹ̀ fún wa àbí pé bóyá pé kankan ló fi sílẹ̀ fún wa. So títí dìgbà tí mo dẹ̀ fi kó wá sí ibi tí wọ́n sin sí yìí níbi tá a wà yìí ní Kòròdú yìí, ojú mi rí gan torí kí n tó lè ṣe ilé ìdébi tó dé yìí limited ni ilé yẹn wà. Ok, wọn àti kò tí ì sí páànù bẹ́ẹ̀. Wọn ò tí ì kan rárá, limited ló wà ń gbà yẹn. Kò rọrùn fún mi, ìyà jẹ mí gan, ojú mi rí tó. Lórí ilé ìyá ìmọ̀ye kan ló ti ṣẹlẹ̀ sí mi. Lórí ilé yìí gan mo ti kán lápá rí nínú ilé yìí tó yẹ kí wọ́n lọ bá mi tò ní. Mo ti kán lẹ́sẹ̀ rí. Nígbà tó jó bẹ̀rẹ̀ sí ní dà wá láàmú, atẹ́gùn gbé páànù lọ. Àìmọye aṣọ mi, àìmọye dúkìá mi ni mo tà. Lórí wípé mi ṣáà ni máa kọ́mọ sùn káàkiri. Bí kí ṣáà tẹ̀rí bí kan tí mo máa ń forí mi sùn sí pẹ̀lú àwọn ọmọ mi. Ojú mi rí tó gan. Mi lè ìrìn àjò ìrànṣẹ́kọ́ tí mo lè sọ tán. Ojú mi rí gan. Àwọn ọmọ tó wá dálẹ̀ fún yín, báwo lẹ ṣe ń tọ́jú wọn? Ṣé wọ́n lọ school? Mi lè sọ pé wọ́n lọ school tẹ́lẹ̀ but wọ́n lọ mọ́. In the sense of ìgbà tó sú mi, mo try láti kọ́ àwọn ọmọ yẹn lọ sí public school. Torí private lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbàtàgbàrà mi gbé private yẹn mọ́, okay, kí n kó wọn lọ sí public. Ìkan nínú wọn mo ti mú lọ sí public school. And to the grace of God, ìyẹn ti fẹ́ ṣe tán. Last born ẹ̀, ìyẹn ni mi ò rí owó tí mo fẹ́ lọ fi ṣe fún ní pé kí n tiẹ̀ tún kó padà lọ sí public, owó tí máa fi rìn, tí máa fi ṣe gbogbo wàhálà yẹn. Nowadays owó pọ̀ lọ́wọ́ mi. Ọmọ ọdún mélòó ni àbúgbẹ̀ yìí wọn tẹ́bí fún wọn? Ó ṣe pé 13 years lọ́dún yìí. Ṣe pé 13 years ni lọ́dún yìí. Ok. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń tajà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹmọ tí yóò bá ń tajà tí yóò rí olùrànlọ́wọ́, tí yóò rí aláfikún, kò sí bí ọ̀ṣẹ́ máa ṣe ní ìyọ̀mọ̀ àdàbí aláìmọ̀ṣe náà ni. Torí náà ọjà iná ni mo ti ń jẹ ni mo ti gbọ́ bùkátà àwọn ọmọ yẹn náà. So bọ̀ kò rọrùn. Bọ̀ láti bí oṣù 6 ní sí ilé ni mo wà. Mi rí kankan ṣe àti jẹun gan ó dogun. Ọwọ́lọ́wọ́ gbogbo ẹ̀mọ́ra wọn náà ni mo fi ń jẹun. So mi ò rọ́jà kankan tà for now. Mi ò rọ́jà kankan tà. Kí ìgbésọ̀rọ̀ wa dé báyìí nísìnyí, kí ni nǹkan tẹ́ fẹ́? Kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín? Ṣé ẹ fẹ́ máa tajà ni àbí nǹkan kan pàtó? Because bàbá jẹ́ èèyàn kan tí àwọn èèyàn fẹ́ràn.
tí wọ́n dẹ̀ jẹ́ àgbàlagbà dáadáa irú àwọn báyà mọ̀ wọ́n èèyàn dáadáa ni wọ́n tẹ́lẹ̀ ń kọ́ wọn àwọn wò pé ọmọ ẹnìkan ọmọdé àgbà àtọmọdé àtàgbà náà ń kó mọ́ra àdèmọ́ aláfààní tó kún wọn aláfààní láti wòfin tẹ́ pé bàbá náà ti ṣe nǹkan kan méjì tàbí fún wọn tàbí wọ́n tẹ̀ láfààní láti mọ̀ àbárí tó fẹ́ ràn yín lọ́wọ́ kí nìkan tẹ fẹ́. mo fẹ́ àánú àwọn ènìyàn àwọn ẹlẹ́yinjú àánú àwọn ọmọ nàìjíríà rẹ̀ tá àánú sì kù lójú wọn kó ṣàánú mi ṣé mo tóbìnrin bá wà tó bá ṣàdàgbé àdáfà kó rọrùn o mo kàn jẹ́ nìkan tó strong ni o aṣọ ni mo fi bọ́ ara mi o kò easy fún mi o bọ̀sẹ̀ bá ní tó bá máa ṣàánú mi bóyá ọjà mi náà ni mo máa ta padà kí n máa tajà mi padà kí n lè máa fi bọ́ àwọn ọmọ mi máa wà òkè tí bá dẹ̀ rí iṣẹ́ tí òun tó lè fún mi ní ọ̀fà iṣẹ́ mo wà òkè I'm learning somebody so mo kàwé níwọ̀nba tí mo lè ṣe. but àwọn tó bá wọn fídíò máa wọ kí ẹni ìkéré 10 years sí bàbá kúngbà ẹ̀sìn máa yọ̀ǹgì jù báyìí lọ gan before now 10 years difference ẹ̀sùn ṣe wáyé náà ẹ̀tún tí ẹ̀ ń ṣe àgbàlagbà rẹ̀ náà àwọn kò yẹ kẹ́ ti fẹ́ kọ́ mi kí ló tẹ̀lé fẹ́ kọ́ mi. ọkùnrin wo lè yọ fẹ́ sí tó fẹ́ báwọn gbé bùkátà ọmọ mo kàn decide pé kí n kàn jókòó táwọn ọmọ mi kí n mójútó àwọn ọmọ mi kí n take care wọn because ọkùnrin wo lè yọ fẹ́ sí tó fẹ́ kọ́ ọmọ lọ́ba tí ò ní ṣòro ti tiẹ̀ so mo kàn decide pé kí n jókòó táwọn ọmọ mi mójútó àwọn ọmọ mi so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. gbogbo ẹ̀sìn wá rí báyìí náà tó jẹ́ pé ojú ti rí tó ojú rí tó wọ́n máa láwọn kan náà tó jẹ́ pé wọ́n ti ẹ̀sìn dáadáa sí náà pé àti ìyẹn kẹtó kọ́ lè débi tó dé ẹ̀sọ́ pé tẹ́lẹ̀ pé gbà linted ló wà tó fi débi tó dé wọ́n láwọn kan náà tó jẹ́ pé wọ́n náwó àánú sí náà kó tó dìgbà yẹn bí ìjọ ní kẹtẹ́ fẹ́ sọ fún wọn. alákọ̀ọ́kọ́ náà mi ò rí ẹnì kankan ràn mí lọ́wọ́ lórí pé mo fẹ́ ṣe ilé yìí débi tó dé yìí o mi ì rí ẹnì kankan àyàfi Ọlọ́run ọba nìkan ni mo rí ṣùgbọ́n mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbà mí nímọ̀ràn lóòótọ́ wọn fún mi lówó ṣùgbọ́n tó ń fún mi ní courage wípé keep it doing máa tẹ̀síwájú Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ mi ì nígbàgbé láti dárúkọ mánéjà ọkọ mi lóòótọ́ kò rówó fún mi o mánéjà ọkọ mi nígbà tó wà láyé Julie King ó try gan ó máa wá síbí ó máa wá bẹ̀ wá wò àbúrò ọkọ mi náà àbí gbẹ̀yìn ya wọn bàbá kójú mọ́lẹ̀ òun náà máa ń wá bí ó ti ẹ̀rúwó fún wa òun náà ṣáájú àwọn tí mo rí nìyẹn ẹnujọ́ mẹ́ta yìí náà màá tún fi àsìkò yìí máa fi dúpẹ́ lọ́wọ́ Yẹmí Ṣódìmú torí Ọlọ́run lò wọ́n fún mi ká tó ṣe Christmas yẹn wọ́n ṣalábàápàdé mi lórí Facebook ìwọ̀nba nǹkan tó lè ṣe fún mi wọ́n ṣe fún mi so àwọn tí mo rí nìyẹn. àmọ́ gẹ́gẹ́ bí àwọn ẹbí máa tó jẹ́ ẹgbẹ́ bàbá kó sọ̀rọ̀ tó jẹ́ ẹgbẹ́ bàbá wọn náwó sí láti ibi ọdún mẹ́wàá sẹ́yìn. mi ì rẹ́ni kankan o nítorí pé kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ilé yìí mo gbé ìgbésẹ̀ mo lọ sí custom office ní Ìkẹjà nígbà yẹn mo lọ ṣàlàyé ọ̀rọ̀ ilé fún wọn pé kó ṣàánú mi pé a fẹ́ kan ilé yìí nígbà yẹn wọ́n dẹ̀ ní kí n máa lọ àwọn máa get back sí mi láti ìgbà yẹn títí di èní mi ì rẹ́ni kankan. ẹgbẹ́ pima ńkọ́. ẹgbẹ́ pima náà mi ì rẹ́ni kankan. sọ àtijọ́ tí wàá jòkú lẹ́bi ẹnìkan kò padà wá mọ́. mi ì rẹ́ni kankan mi ì rí ẹnì kankan mi wàá lè sọ o bí wọ́n lọ sí ibi tí ìyálé mi ń gbé o bóyá ọ̀dọ̀ ìyálé mi ló ń lọ o ní oko ọba o Agége èmi ò lè sọ o àmọ́ èmi níbí mi ì rẹ́ni kankan àfọlọ́n àfàwọn tí mo dárúkọ yìí. ká tún máa lọ ẹ bá sọ àkáǹtì nọ́mbà yín ẹ̀ẹ́dẹ́sọ fún nọ́mbà yín táwọn èèyàn lè pè é sí àwọn tó bá fẹ́ ràn yín lọ́wọ́ ẹ̀yìn èèyàn ọlọ́run àti Ọlọ́run àti Kùránì àti Bíbélì oníkarùn kó lọ́wọ́ àáfojú àwọn ọmọ nínú àwọn méjì kan wà nílé náà àwọn bàbá fojú wọn yìí àyẹ̀karùn kó lọ́wọ́ ẹ̀yin tí Ọlọ́run bá bù pápá yìí tẹ̀ wá ní ìlú òkèèrè tẹ̀ wá ní diaspora ẹ bá ran ìyá wa lọ́wọ́ òpó ni wọ́n oore wà fún ẹni tó bá ran kó lọ́wọ́ Ọlọ́run gan ló sọ pé ẹni tó bá ran kó lọ́wọ́ pé òun ara àánú gbà lọ́dọ̀ tó jẹ́ ká ràn kú lọ́wọ́ ẹ sọ àkáǹtì nọ́mbà yín kẹ́ sọ fún nọ́mbà yín. àkáǹtì nọ́mbà mi ni 00 3130 6219 fóònù nọ́mbà mi ni 081 ẹ pè àkáǹtì nọ́mbà yín lẹ́kọ̀ọ́ sí 00 31 30 62 19 báńkì wo. Sterling Bank. orúkọ ló máa wà ń bẹ̀. Fúnmilọ́lá Rolling Dollar. ẹ pè fún nọ́mbà yín. 081 73 68 68 02 02 88.
so àwọn ọmọ nínú àwọn ọmọ tí ìyá wa bí fún bàbá wa Rolling Dollar àwọn náà lẹ́ ń wò yìí láti dárúkọ ọ̀rẹ́ mi Moshood Ọlágúnjú àti Tèmítọ́pẹ́ Ọlágúnjú ẹ ti rí pé ẹ ti rójú bàbá ní ojú wọn kò ìgbà tí màá tún sọ pé àwọn bàbá ni ẹ ti mọ̀ pé ọmọ wọn ni kí ló fẹ́ sọ fún wa Moshood pápá kí ló káwọn yẹn ṣe fún yín pápá àwọn ẹlẹ́yìn àwọn tó ń wo fídíò yìí. wọ́n ràn mọ́mì lọ́wọ́ nípa bùkátà tó ń gbé lórí wa àti àwọn nǹkan kan tó a need nǹkan tó ń fi sọ́nà nìyẹn. Tèmi. nǹkan tí mo fẹ́ jẹ́ kí àwọn Nàìjíríà ṣe fún wa ni pé nǹkan tó bá ní lọ́wọ́ kó sẹ́ndì sí mọ́mì mi àti nǹkan tó bá lè ṣe kó ṣe fún wa náà. ẹ ṣé Ọlọ́run á tọ́jú yín ẹ máa lọ. so ọ̀rọ̀ lẹ́tí gbẹ̀ngbẹ̀ yẹn wa ẹ jẹ́ ká ran ìyàwó ẹ lọ́wọ́ Ọlọ́run àná gbà náà lọ́wọ́ gba pátá aláàánú gba pápá àwọn àlókè òkun ẹ jẹ́ ká síjú àánú arábìnrin Fúnmilọ́lá Ọlágúnjú aya bàbá Fatai Rolling Dollar Ọlọ́run ara wọn náà lọ́wọ́ àní ìjù báyìí lọ́wọ́ ẹ ká tó lọ ẹ jẹ́ ká lọ ibi tí bàbá sùn sí ká lọ ibi orí bàbá so kẹlẹ̀ mọ̀ pé òun pé bóyá àkànlọ mẹ́nìkan wá fún yín tàwa pè níyàwó bàbá ká lọ ibi tí bàbá sùn sí ibẹ̀ náà ni ìyàwó á mú wa lọ yìí ibi tí làgbà Fatai Rolling Dollar ilé ìkẹyìn wọn tó sì máa kan gbogbo wa là á di ìtàn bíi ti bàbá wa yìí so ibi tí wọ́n sin bàbá Fatai Rolling Dollar sí ni ibi tí wọ́n sùn sí ni sojú olórí wọn ni so àwọn tó bá fẹ́ wo front view ilé tí bàbá ń kọ́ lọ tán kọ́ dé linted ó tó di pé ìyàwó àyè parí ẹ̀ àwọn tó bá fẹ́ wò máa tẹ̀lé wọn sódà a lè rí front view ilé náà ń wọ̀ lọ yìí. ẹ̀sìn lílé náà ṣẹlẹ̀ pé ó yẹ kán rẹ gan ó ní ìdílé rẹ kán kún kán kọ Fatai Rolling Dollar fìlà kán kọ síbẹ̀ inú bàbá náà lọ́rùn ní àádùn so ẹ ṣe o ìwọ wa ká tó máa lọ bàbá ti pé 10 years yóò ti ẹ̀ lẹ́nìtì lẹ́fẹ̀ẹ́ sí láti ìrántí wọn àti mùsùlùmí ni wọ́n Islam dẹ̀ pé ká máa rántí àwọn òkú wa tó máa ti kú kí lẹ fẹ́ ṣe kí lẹ ní plan fún 10 years anniversary bàbá. plan ti wa tó dáa sọ pé tó bá ti pọ́dún mẹ́wàá tó jáde láyé a fẹ́ ṣe ìrántí ẹ̀ àmọ́ kò ságbára fún mi torí dọ́là bímọ èèyàn ńlá dẹ̀ ní dọ́là ńgbà tó wà láyé ó báwọn èèyàn ṣe mi ìdẹ́fẹ́ kí 10 years ẹ̀ kó kàn lọ bẹ́ẹ̀ yẹn lásán àmọ́ tabára olùrànlọ́wọ́ tabára wọn láàánú tó bá lè dìde kó ṣàánú fún wa ó wù mí ó ṣe wù mí lọ́kàn mi fún 10 years ẹ̀ pé kí wọ́n ṣe mortalization fún níbi tí wọ́n gbé sí sí káwọn èèyàn níwájú ilé káwọn èèyàn tẹ̀lé máa front torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń kọjá níwájú ilé yìí àwọn èèyàn mi ṣe máa ágì dọ́là wípé kò ń ṣe Rolling Dollar lọ sí síbí kò yẹ kí sàárì ẹ̀rí báyìí kò yẹ kí ilé ẹ̀rí báyìí because ọ̀pọ̀lọpọ̀ bí lè pè bí the celebrity ó yẹ kí sàárì wọn kó wà òkè kí ilé wọn kó wà òkè jù báyìí lọ ṣùgbọ́n kò ságbára fún mi àwọn ẹbí ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ kò ṣe pé kò wù wọ́n láti ṣe kò sí ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ náà tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tabarẹ́ni tó lè dìde ìrànlọ́wọ́ àtàánú àbí tabarẹ́ni tó lè ṣe program pertaining to that 10 years anniversary yẹn ní orúkọ ẹ̀ ní ìrántí ẹ̀ inú mi á dùn máa appreciate. ìgbà wo ni ẹ máa pé 10 years gan. ó máa pé 10 years ní June 12 ọdún. ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ látẹnu ìyá wa yìí so Ọlọ́run bá dùn ṣùgbọ́n àgbọ̀nà àní fọjọ́ lọ́jọ́ lọ́run àní kúsájúgbò wa ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ Ọlọ́run bá ara wọn náà lọ́wọ́ ẹ ṣé. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel.